Ẹ̀gbọ́n Portable ti sọ̀rọ̀ o. Ó ní ogun ìdílé ló ń ja ọkùnrin olórin náà. Arábìnrin Gbémisọ́lá tó jẹ́ ẹ̀gbọ́n ìlúmọ̀ọ́ká olórin tàkasúfèé ní Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ti sọ pé èdè òun àṣà sí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àwọn ló ń ja Portable tó fi ń tàtorí ogun kan bọ́ sí òmíràn. Gbémisọ́lá sọ ọ̀rọ̀ yìí látàrí ìdojúkọ tí Portable ń kojú lọ́wọ́ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Atótó arére gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn fojú 9 lára àwọn aṣọmọgbé Portable bá ilé-ẹjọ́ lọ́jọ́bọ̀ fún ẹ̀sùn ṣíṣe àkọlù sáwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n wá láti iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú, lẹ́yìn tí Portable sì ti sálọ ní tirẹ̀. Ẹjọ́ Portable àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 9 ọ̀hún ni ìjọba mú lọ sí ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Abẹ́òkúta nípasẹ̀ iléeṣẹ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ láti ibi tó lọ farapamọ́ sí, Portable rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wípé kí wọ́n tú àwọn ọmọ òun sílẹ̀ láhàámọ́, tó sì wípé àwọn kan ni wọ́n fi ẹ̀sùn náà dé páńpẹ́ fún òun. Bákan náà ló pé òun lè gba ẹ̀mí lọ́rùn ara òun látàrí ìsọlẹ́nu àti ìbànújẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti dá sí ọkàn òun. Bákan náà ló pé àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀hún níjà wípé kí wọ́n fi ẹ̀rí síta lórí ẹ̀sùn ṣíṣe àkọlù eléyìí tí wọ́n fi kàn án. Wàyí o, nígbà tóun yóò máa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lójú òpó ìtàkùn X, ẹ̀gbọ́n Portable tọrọ àforíjì lórí àwọn ìwà àìtọ́ tí Portable ń hù kiri, tó sì ní Portable náà kọ èdè tí ọ̀kan lára àwọn ìbátan àwọn eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Hakeem tó fi kàn án ni ó jẹ́ kí Portable máa ṣìwàhù kó sì máa ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà gbogbo.